fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ òdùbí àjíìrèbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Èyí ní ṣe ọjọ́ keje nínú oṣù kẹfà. Lágbára Ọlọ́run oṣù yìí á sàn wá sí rẹ̀, á sàn wá sáyọ̀. Àìkú balẹ̀ ọ̀rọ̀ gbogbo ohun tá a bá ń dáwọ́lé nínú oṣù yìí a máa yọrí sí rere. Àsìkò ìpalẹ̀mọ́ ọdún iléyá èyí tí ó wọlé dé tán. Ẹ káàbọ̀, ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí lórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Òdùn ni mímì kì í ṣe àìmọ̀fólókò àkíntẹ̀mí onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Òkèlè àkọ́kùnmi láàárọ̀ òní ló ní ṣe pẹ̀lú kókó tó wá láti ọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe fẹ́ gbọ́ àtúnṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣí ọ̀pọ̀ àǹfààní sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Irú àwọn àǹfààní wo lélẹ́yìí ẹ ò láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà wọ́n ti pagi ìkìlọ̀ fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé o wípé kó má tẹrí sí o, kó má jẹ́ kí àwọn èèyàn tí gbọ̀ngbọ̀ngbọ̀n láti lọ fi gagbága pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ẹ láǹfààní láti gbọ́ àwọn ohun tó sọ eléyìí di mímọ̀ ní àárọ̀ òní. Bákan náà wọ́n ní tí kò bá sí ti àdúrà ní orílẹ̀-èdè Nàìjíríà á ti burú jù, á ti kọjá àlà lásìkò yìí. Ta ló sọ eléyìí? Àgbà òjíṣẹ́ Ọlọ́run ni. Ẹ láǹfààní láti mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ẹni tí ń ṣe Sanusi Emir àti ìlú Kano ó ti kọminú oníṣẹ́ rí àwọn agbésùmọ̀mí wọ̀nyí. Àwọn tí ń lagi pósí dáná wọ́n wà lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kódà wọ́n ń gbé pẹ̀lú wa. Àwọn wo ni àwọn èèyàn wọ̀nyí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín wípé ẹ wo Aliko Dangote ó ti sọ̀rọ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè Nàìjíríà ló ń ra epo tó ṣe bẹ́ẹ̀ tó chíìpù jù, tó kéré jù lórílẹ̀-èdè àgbáńláyé. Tẹ́ bá dé orílẹ̀-èdè àgbáńláyé mìíràn wọ́n ní ohun wọn níbẹ̀, ṣùgbọ́n àwa là ń ra epo tó kéré jù níye lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ láǹfààní láti gbọ́ yín náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Bákan náà ẹ jẹ́ sọ di mímọ̀ fún yín wípé àwọn dókítà tí wọ́n kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ó mà ti ń kan àwọn àgbààgbà ìjọ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti ń kọminú wípé eléyìí ó ti ń pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà. Màá yànnàná ìròyìn yẹn fún yín lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà Fálànà ó ti fi ọ̀rọ̀ ńlá ó ti fi ránṣẹ́ sí àjọ ECOWAS, ó tún fi ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa ti àwọn nǹkan kan èyí tí ó gbọ́dọ̀ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní orílẹ̀-èdè àgbáńláyé. Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Nípa ti àgbàrá ya ṣọ́ọ̀bù, omíyalé àti àgbàrá òjò tó wáyé ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ àná Muhammadu
Buhari ó ti bá àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn ó ti bá wọn kẹ́dùn níbi ìṣẹ̀lẹ̀ náà ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Àwọn ẹ̀yà ti ilẹ̀ Yorùbá kan ẹgbẹ́ kan láti ilẹ̀ Yorùbá ni wọ́n mà ti pagi ìkìlọ̀ nípa ti àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà àti nǹkan tá a lè fi máa gba ìtọ́ ara wa dámì pẹ̀lú àwọn owó ṣé kìí ṣe pẹ̀lú àwọn Fúlàní ẹ láǹfààní láti gbọ́ gbogbo ilé náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ní gómìnà Babájídé Sanwó-Olú ni wọ́n ti tún gbèrò rẹ̀ o láti dá environmental gbálégbáta gbá òde wọ́n tún fẹ́ dá ètò náà padà sí ìpínlẹ̀ Èkó kí ni wọ́n rí tí wọ́n tún fẹ́ fi dá eléyìí padà ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Bákan náà ẹ̀jẹ̀ ń sọ di mímọ̀ fún yín wípé gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó ṣe bẹbẹ fún àwọn òṣìṣẹ́ o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú kíni pẹ̀lú àwọn nǹkan bíi ohun oúnjẹ lásìkò ọdún náà ẹ láǹfààní láti gbọ́ bí ìgbésẹ̀ náà ṣe lọ ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Wọ́n tún ṣe ìkọlù sí àwọn ilé ìjọsìn kan wọ́n dẹ̀ gbẹ̀mí lẹ́nu wọn púpọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olórí ìjọ yìí ni wọ́n máa ń kọminú lásìkò yìí ẹ fẹ́ kà á lọ sínú ìwé ìròyìn yẹn tí n bá ti mẹ́nu bà á láàárọ̀ òní ẹ jẹ́ n lọ sókè náà kí n lọ sórí pápá tí n bá dé kí wá tẹnubọ ìròyìn yẹn ẹ kú ìkàlẹ̀. Ẹ káàbọ̀ sábàlá tá a pè ní láti orí pápá BGI TV níbi láwọn ti máa fún yín àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà obìnrin ni wọ́n tún ní láǹfààní láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lónìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé ọjọ́ àbámẹ́ta ló yẹ kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ti wáyé gangan wọ́n sì sún ọjọ́ Ajé òní. Ní báyìí la tún gbọ́ láàárọ̀ yìí wípé wọ́n tuntun sún sí ọ̀la tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn agbábọ́ọ̀lù wa obìnrin gẹ́gẹ́ bí wọn yóò ṣe máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Cameroon ní pápá ìṣeré MKO Abiola Sport Arena ní ìlú Abẹ́òkúta. Wọ́n ní eléyìí ló wáyé látàrí bí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ bí wọn kò ṣe fi òǹtẹ̀ lù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó yẹ kó wáyé lónìí wọ́n ti wá sún sí ọ̀la gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Wọ́n ní nǹkan tó tún fà á ní wípé àwọn agbábọ́ọ̀lù obìnrin láti orílẹ̀-èdè Cameroon yìí wọn ò tí ì tètè dé sí orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kí gbogbo eléyìí kó tún ṣe bẹ́ẹ̀ kó tún dàbí kó fẹ́ ṣe apá kan jà mọ́ ajẹ́kùn kúrò níbẹ̀. Ìyẹn jẹ́ ti àwọn agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n lọ sí agbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò. Anthony Joshua ní ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ abẹ̀ṣẹ́kù bí òjò ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ George Groves òun ni ó ti sọ dímọ̀ pé òun nígbàgbọ́ pé Tyson Fury yóò ṣe ìpinnu alágbára láti padà wá sí agbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn. Ẹ má gbàgbé wípé ẹni yìí ló sọ dímọ̀ pé òun ti fẹ̀yìntì lágbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dédò yìí abẹ̀ṣẹ́kù bí òjò tẹ́lẹ̀ rí ló ti sọ dímọ̀ wípé torí ìfarapa àti àwọn nǹkan tí Anthony Joshua ń là kọjá yìí ló sì ń fún Tyson Fury láǹfààní láti lè kéde rẹ̀ wípé òun ti padà sí agbo àwọn ẹlẹ́ṣẹ̀ kíkàn. Ó ní òun ní ìgbàgbọ́ wípé ẹni tí ń ṣe Tyson Fury yìí ń dúró kí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlera Anthony Joshua kó dúró déédéé kó tó di wípé yóò kéde rẹ̀ padà wípé òun ti dé o sí agbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Gbogbo eléyìí ni ó jẹyọ nípa ti Anthony Joshua àti ìròyìn tí ó dálé Anthony Joshua. Ó dá o ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen. Kí ni ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ń ṣe lásìkò yìí torí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n tún ṣe fi ohùn léde o lásìkò yìí wípé Thierry Victor Boniface tó wà pẹ̀lú wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n ti gbé owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ 50 million euro ni wọ́n ti gbélé lórí o fún ẹnikẹ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù èyíkéyìí tó bá ṣe pé wọ́n ti ṣe tán láti ṣe kíni láti ra ẹni tí ń ṣe Victor Boniface kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Bayer Leverkusen. Ẹ má gbàgbé wípé Victor Boniface yìí ní ọ̀pọ̀ oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè Spain ni wọ́n
ti ṣẹ́wọ́ sí pé kó wá gbá bọ́ọ̀lù jẹun fún wọn ṣùgbọ́n lásìkò yìí àwọn tó ní agbábọ́ọ̀lù yìí gangan wọ́n ti jáde sí gbangba wálé o wọ́n sì ti fi èsì léde wípé ẹnikẹ́ni tó bá ṣe tán láti gbé Victor Boniface iye owó báyìí ni yóò máa san gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní ó dá wọn jẹ́ ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ìròyìn eléyìí òun ló máa ní ṣe pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá tuntun ní ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid Carlo Ancelotti òun ni ó ti sọ di mímọ̀ pé ọ̀nà tí òun fẹ́ gbà láti máa gbá bọ́ọ̀lù ti òun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid òun ni 4-3-3 gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ẹ má gbàgbé Xabi Alonso ló ṣẹ̀ jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ẹni tí gbogbo ayé mọ̀ pẹ̀lú formation 3-4-2-1 èyí tó lò ní ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen ṣùgbọ́n lásìkò yìí ó ti sọ di mímọ̀ pé ẹ wò ó 4-3-3 ni òun yóò máa lò fún ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid torí eléyìí ló bá ikọ̀ agbábọ́ọ̀lù náà ní ara mu gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ má gbàgbé ni pé yóò máa ṣe àmójútó ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ rẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tó bá di ọjọ́ kejìdínlógún oṣù tí a wà yìí níbi ìdíje FIFA Club World Cup gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ẹ jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ jẹ́ kí n lọ sọ́dọ̀ Rio Ferdinand nínú rẹ̀ ti ń dùn lásìkò yìí ní pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n láǹfààní láti gbé agbábọ́ọ̀lù kan wọlé ní ìpalẹ̀mọ́ sáà tó ń bọ̀ Rio Ferdinand ló gbóríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United látàrí bí wọ́n ṣe ra agbábọ́ọ̀lù Matheus Cunha gẹ́gẹ́ bó ṣe sọ dìmọ̀ pé òun ti ń lérò wípé ó yẹ kí wọ́n ti máa ṣe àwọn nǹkan wọ̀nyí tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí Rio Ferdinand agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé eléyìí ó jẹ́ ohun ìdùnnú fún òun pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United agbábọ́ọ̀lù tó gbá góòlù wọlé jù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Wolverhampton òun ni wọ́n ti gbé wọlé ní àsìkò yìí eléyìí jẹ́ ọ̀rọ̀ ìdùnnú fún gbogbo wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n máa ṣe lọ fún ti àárọ̀ òní níbi tí àjọ UEFA ni wọ́n ti mú àwọn góòlù tó dára jù top 10 goals níbi ìdíje UEFA Champions League èyí tí ó ṣe tẹnubọ ipò yìí àwọn góòlù wo ló ti wá mú màá láǹfààní láti ka àwọn àkọ́kọ́ márùn-ún fún yín góòlù Lamine Yamal èyí tó gbà wọlé nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona kojú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan tí wọ́n fi gbá àmì ayò mẹ́ta góòlù yẹn òun gangan ni wọ́n mú o wọ́n tún wá mú góòlù Lautaro Martinez èyí tó gbà wọlé nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich Declan Rice wọ́n mú góòlù tiẹ̀ náà o kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid wọ́n mú ti Kylian Mbappe èyí tí wọ́n gbà kojú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ní ìgbà náà Vinicius Junior wọ́n mú góòlù tirẹ̀ náà nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Real Madrid kojú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund bí wọ́n ṣe mú sí márùn-ún náà nìyẹn bákan náà wọ́n ti nawọ́ Kylian Mbappe sókè o àbí wọ́n nawọ́ Ousmane Dembele sókè wípé òun gangan ni ó máa gba àmì ẹ̀yẹ Ballon d'Or gẹ́gẹ́ bí wọ́n ṣe mú lẹ́yìn àná òde yìí wípé òun ni ó ṣe dáadáa níbi ìdíje UEFA Champions League èyí tí ó ṣe tẹnubọ epo láìpẹ́ yìí ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn eré ìdárayá fún ti àárọ̀ òní òníyàn ṣeun lọ́pàá ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ ẹ jẹ́ kí n lọ sí òkè lọ́hùn tí n bá dé ìròyìn wà nílẹ̀ màá máa mú wá sí etí ìròyìn ẹ kú ìkàlẹ̀. ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kẹ́ ló dirí ẹwà fákòkò o bí ọ̀kẹ́ bá tún ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi la ó ti máa fún yín ní àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní tàná oníjọ tèní oníjọ tàná ní àárọ̀ òní. Òkèlè akọ́kùn mi òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tó jáde láti ọ̀dọ̀ ilé
iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní gbogbo àtúnṣe èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ó ti ń gbé ìgbésẹ̀ rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ló ti mú àǹfààní ọ̀tun wá bá wa ní orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan mìíràn èyí tí ń fa ojú àwọn alábàádòpọ̀ ilẹ̀ òkèèrè mọ́ra bó tilẹ̀ jẹ́ pé à ń kojú àwọn ìṣòro kọ̀ọ̀kan lásìkò yìí ẹni tó sọ eléyìí di mímọ̀ òun náà ni agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a lè fi gbogbo ọwọ́ sọ̀yà wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ń tukọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà síbi tí ó dára gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo ìpinnu tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe nígbà náà láti yọwọ́ ìrànwọ́ epo kúrò lásìkò náà ló jẹ́ pé ó fẹ́ ṣe apá kan jàmọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n eléyìí fún ọjọ́ iwájú tó dára ni òun náà ló ti wá ń so èso rere ní àsìkò yìí kì í ṣe wípé gbogbo ẹ̀ ti bàjẹ́ tán pátápátá nípa ti ètò ọrọ̀ ajé gbogbo nǹkan wọ̀nyí ni àtúnṣe yóò dé bá gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà ṣe sọ di mímọ̀ pé kódà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe dáadáa lásìkò yìí pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ní àsìkò yìí ẹ wò ó iléeṣẹ́ ààrẹ wọ́n sọ̀rọ̀ wọn ní ìgbésẹ̀ àtúnṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé ó ti ń ṣe àǹfààní ọ̀tun sílẹ̀ fún wa lórílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ kà ní ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ti punch ẹ̀ síta ní àárọ̀ òní ó dáa ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó Jude Idimogu òun ni ó ti gba gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pé kó má gbọ́ ohun tí àwọn aráàlú ń sọ o kó má jẹ́ kí wọ́n tì í gbọ̀ngbọ̀ngbọ̀n ní pé kó má gbà wọ́n láàyè láti sọ fún òun ní pé kí òun lọ díje dupò ààrẹ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí Idimogu ti ṣe sọ di mímọ̀ wípé gbogbo àwọn èèyàn ni òun gbọ́ wípé wọ́n ní kí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gbégbá ètò ìdìbò ní ọdún 2027 ṣùgbọ́n lásìkò yìí òtítọ́ koro òtítọ́ náà mo sì fẹ́ sọ fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wípé kó má gbìyànjú rẹ̀ rárá o kó má tẹ̀rí sí o láti sọ wípé òun fẹ́ figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ètò ìdìbò ọdún 2027 òní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti dájú pé yóò jáwé olúborí o níbi ètò ìdìbò ọdún 2027 lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé lásìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó ti ń ṣe àtúnṣe tó ní ìtumọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó wà ní kò sẹ́ni tó máa ṣe nídìí níbi ètò ìdìbò ọdún 2027 o gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé má jẹ́ kí wọ́n tiẹ̀ o láti díje dupò pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027 ẹ lọ sínú ìwé ìròyìn ti Vanguard kẹlọ́kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ibi tí àgbà òjíṣẹ́ Ọlọ́run kan lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí ó ti ń fi ohùn léde tá a bá sọ̀rọ̀ nípa olùṣọ́ àgùntàn ìjọ ìràpadà lórílẹ̀-èdè àgbáńláyé ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ pásítọ̀ Enoch Adébóyè àwọn ni wọ́n ti sọ dímọ̀ wípé ẹ wò ó iṣẹ́ tí àdúrà ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe kékeré o kódà àdúrà ló gbé wa dúró di àsìkò tí a wà yìí torí pé ọ̀pọ̀ àdúrà àti àwẹ̀ ni à ń gbà fún orílẹ̀-èdè Nàìjíríà òun ló ti wá ń yọrí sí bí gbogbo ẹ̀ ṣe ń dúró déédéé lásìkò yìí o tí kò bá sí ti àdúrà fún ti orílẹ̀-èdè Nàìjíríà ni orílẹ̀-èdè Nàìjíríà á ti burú kọjá ààyè ní àkókò yìí wọ́n wá rọ gbogbo àwọn èèyàn tí wọ́n ṣì ń gbàdúrà lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ má jẹ́ ká dúró àdúrà o ẹ má jẹ́ ká dákẹ́ àdúrà fún orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe olórí ilé ìjọsìn ìràpadà ti Redeemed Christian Church of God ìyẹn pásítọ̀ Enoch Adébóyè gẹ́gẹ́ bó ṣe sọ ilé ìdí mímọ́ ní ọjọ́ àìkú Sunday àná níbi ìpàdé ìdúpẹ́ olóṣooṣù èyí tí ó máa ń wáyé ní ilé ìjọsìn náà tó wà ní Èbúté Mẹ́ta ní ìlú Èkó níbẹ̀ ni pásítọ̀ Enoch Adébóyè ti sọ di mímọ̀ wípé Ọlọ́run ni ẹni tí ó ń darí gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ti àwọn adarí wa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní tí kò bá sí ti àwọn ènìyàn tí wọ́n ń gbàdúrà lójoojúmọ́ àwọn nǹkan búburú kò bá ti ṣẹlẹ̀ púpọ̀ lórílẹ̀‐èdè
orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká máa gbàdúrà sí iwájú wípé kí Ọlọ́run kó máa bá wa darí ọkàn àwọn olórí wa lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Pastor Enoch Adébóyè ṣe ti sọ di mímọ̀ níbi ìwàásù rẹ̀ ní àná òde yìí. Àdúrà ló gbé wa dúró lórílẹ̀-èdè Nàìjíríà, bí bẹ́ẹ̀ kọ́ nǹkan bá ti bàjẹ́ jìnnà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ gbọ́ ohun tí Pastor Enoch Adébóyè tí wọ́n sọ lápá abìyẹn. Ó dá o, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Emir ti ìlú Kano, Muhammad Sanusi. Òun náà ló ti ń kọminú wípé ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí nípa ti ètò ọrọ̀ ajé kì í ṣe kékeré o. Òun fẹ́ tú àṣírí kan wípé ṣe rí àwọn agbésùmọ̀mí, àwọn ẹni bíi àwọn ala igi pósí dáná, wọ́n pọ̀ o, wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Sanusi òun ló sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí ti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers ìyẹn Rotimi Amechi tó wáyé ní ìlú Àbújá lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí. Níbẹ̀ ni Sanusi ti sọ di mímọ̀ pé òun fẹ́ fi àkókò yìí pàdé ìkìlọ̀ wípé ẹ jẹ́ ká ṣọ́ra lórí ọ̀rọ̀ làásìgbò ètò ọrọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí. Ẹ jẹ́ ká jí o, ẹ má jẹ́ ká sùn, please wake up. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀dá yìí, àwọn agbésùmọ̀mí ẹ̀dá yìí bíi Boko Haram àti ISWAP, gbogbo wọn pátápátá wọ́n wà níbí pẹ̀lú wa o, wọ́n ń gbé pẹ̀lú wa lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ń gbé eléyìí ló jẹ́ kí àwọn làásìgbò lẹ́ka ètò ààbò máa ṣe bẹ́ẹ̀ ó máa gbilẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀, ẹ má gbàgbé pé Sanusi yìí ló ti fi ìgbà kan jẹ́ adarí fún ilé ìfowópamọ́ gbogbogbò CBN ti orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló bu ẹnu àtẹ́lù gbogbo àwọn èèyàn kànrìnkànrìn ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣé wọn ò mọ̀ wípé ìṣẹ́ àti òṣì ń bá àwọn èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà ó ń bá wọn fínra ni, àbí kí ni ká sọ gbogbo eléyìí sí lásìkò yìí. Ó wá rọ̀ wọ́n ní pé kí wọ́n gbìyànjú kó ṣe ohun tó yẹ kí wọ́n ṣe fún àwọn ará ìlú láti rí wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ́ tó fẹ́ máa wọ́pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó dé òpin. Bákan náà ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí kí wọ́n gbìyànjú láti ṣiṣẹ́ wọn dáadáa kí wọ́n lè yọ àwọn kàńdá inú rẹ̀ sí àwọn agbésùmọ̀mí kúrò láàrin wa lórílẹ̀-èdè Nàìjíríà. Emir Sanusi ó sọ̀rọ̀ ilẹ̀kùn lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àtikọ̀bẹ̀rẹ̀ ní àárọ̀ òní. Ó dá àwọn ẹjẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí Dangote sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pé ẹ wá ẹ jẹ́ kí n sàn kankan tí ẹ mọ̀ fún yín. Ìyẹn Aliko Dangote ni ó ti sọ dímọ̀ pé ṣe fẹ́ gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ni wọ́n sì ń ra epo ní iye tó kéré jù lórílẹ̀-èdè àgbáńláyé o ní ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé àǹfààní tí à ń jẹ lórílẹ̀-èdè Nàìjíríà a kò mọ iyì rẹ̀. Gbogbo àwọn orílẹ̀-èdè tó wà lábẹ́ àjọ ECOWAS ní ilẹ̀ adúláwọ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ra epo petro ní owó tó pọ̀ ju ti orílẹ̀-èdè Nàìjíríà lọ. Aliko Dangote òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò tí ó ṣe àbẹ̀wò sí àjọ ti àwọn ECOWAS. Níbẹ̀ ni ó ti ń sọ di mímọ̀ pé eléyìí ni ó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe lérò rẹ̀ pé ó máa ṣẹlẹ̀, ṣùgbọ́n òun fẹ́ fi àkókò yìí sọ di mímọ̀ fún ẹ̀yin ìgbìmọ̀ tí àjọ ECOWAS ti rán wá sí ọ̀dọ̀ òun. Níbẹ̀ ló ti ṣe àlàyé gbogbo àwọn ohun tí àwọn kojú àti àwọn àṣeyọrí èyí tí àwọn ti ṣe nípa ti ibùdó ìfọpo bẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ lọ́pọ̀ òjọ̀kan ni wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ gbé ọkàn lé gbogbo àwọn ohun tí wọ́n kó wọlé láti ọ̀hún èyí tí ó lè dàbàrú àwọn nǹkan kan nípa ti ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀. Ó ní tí a bá ń tẹ̀síwájú láti máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí a ò ní ìdàgbàsókè, àwa gan ò ní lè ṣe ìgbélárugẹ fún ohun tí a ní ilẹ̀ adúláwọ̀. Ó ní ẹ wò ó lára ohun tí mò ń sọ òun ni ibùdó ìfọpo òun ìyẹn refinery. ní pé tẹ bá rí dáadáa ẹ ó rí wípé òun ṣe léyìí láti jẹ́ kí àwọn nǹkan kan bí ìdàgbàsókè dé bá wa ní ilẹ̀ adúláwọ̀ ní kí wọ́n lè máa jí wa wò nípa ti àwọn nǹkan tí à ń gbé ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà.
Dangote parí ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ni yóò jẹ àwọn àǹfààní ńláńlá kan tá a bá ṣe bẹ́ẹ̀ láti ṣe ìgbélárugẹ fún un tá a bá ní lápò ọ̀dọ̀ tiwa ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó wà nínú àjọ ti ECOWAS. Aliko Dangote ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀fẹ́ ká ẹ lọ sínú ìwé ìròyìn The Nation ní àárọ̀ òní kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́ ní apá àgbẹ̀yẹn ẹ jẹ́ kúrò níbẹ̀ ẹ jẹ́ ń tẹ̀sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ wò ó ti kan àwọn àgbààgbà ó ti kan àwọn olórí ilé ìjọsìn lórílẹ̀‐èdè Nàìjíríà Bishop ìjọ àgùdà ti ìlú Àbújá Archbishop Ignatius Kaigama òun ló mà ti ké gbàjarè wípé ẹ wò ó bí wọ́n ṣe ń fi iṣẹ́ pa àwọn òṣìṣẹ́ elétò ìlera àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ní orílẹ̀‐èdè Nàìjíríà ló jẹ́ èyí tó ń kọ àwọn lóminú o àti wípé bí wọ́n tún ṣe wá ń fi orílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ lọ sí orílẹ̀‐èdè mìíràn ó tún jẹ́ ọ̀kan gbòógì ohun tó tún kọ àwọn lóminú gẹ́gẹ́ bó ṣe sọ eléyìí di mímọ̀ ní ilé ìjọsìn ní ìlú Àbújá níbi tí wọ́n ti sàmì sí àyájọ́ ìkànsí ara ẹni ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́ta irú rẹ̀ lókè èlùpẹ̀ gẹ́gẹ́ bí Kaigama ti ṣe wá sọ di mímọ̀ pé ó yẹ kí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ètò ìlera àti àwọn dókítà o látàrí wípé wọ́n fẹ́ fi iṣẹ́ pa wọ́n ni wọ́n ṣe ń sá kúrò ní orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe mú àkọsílẹ̀ kan jáde ó ní ẹgbẹ̀rún mẹ́rìndínlógún 16,000 doctors ni wọ́n ti fi orílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ o ní ọdún méje sẹ́yìn gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé orílẹ̀‐èdè UK US Canada Germany ni gbogbo wọn rọ́ lọ lásìkò yìí látàrí pé wọ́n rí wípé orílẹ̀‐èdè Nàìjíríà fẹ́ fi iṣẹ́ pa wọ́n wọ́n sì mọ iye ohun tí àwọn ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Archbishop Kaigama ó wá rọ gbogbo àwọn Kristẹni lórílẹ̀‐èdè àgbáńláyé wípé kí wọ́n jẹ́ aṣojú ìwà ìṣọ̀kan kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mú ìpínyà wá sí ilé àwọn ìjọsìn lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà kódà kí wọ́n gbìyànjú láti rí pé orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wà ní ìṣọ̀kan pẹ̀lú ìwà wọn. ẹ wò bíṣọ̀bù náà sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ọ̀dà ẹ jẹ́ kí n gbàbẹ̀ lọ sí òkè lọ́hùn-ún kí n lọ kùnà mọ́ ohun tí mò ń tà torí mi ò lọ́rùn gbèsè tí n bá wá dé ká wá tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn tó kù lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ kú ìkàlẹ̀. èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbí láti ti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní nípa ti àwọn ìròyìn tá a ti mú wá sí etí ìgbóyín ẹ jẹ́ kí n tẹ̀sọ́ iwájú torí Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà láti ń tẹ̀sí ọwọ́ iwájú ẹni tó jẹ́ gbajúgbajà agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Fẹ́mi Fálànà òun ló ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó fi ìwà adarí tó yè koro kó fi hàn láti rí pé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn ní ilẹ̀ adúláwọ̀ wọ́n ń ṣe gẹ́gẹ́ bó ṣe kí wọ́n ṣe nípa ti ìdájọ́ ti ilé ẹjọ́ ECOWAS tó dá lórí òdodo ní orílẹ̀-èdè àgbáńláyé. Fẹ́mi Fálànà òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń fèsì sí ọ̀rọ̀ kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed
Ahmed Tinubu èyí tí ó sọ níbi tí wọ́n ti ṣe àjọ̀dún 50 ti àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ECOWAS. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wo gbogbo àwọn nǹkan tó ń da ni àwọn àjọ ECOWAS ti ń ṣe ní ilẹ̀ adúláwọ̀ nípa ti àwọn ìlànà àti òfin èyí tí wọ́n tẹ̀lé. Eléyìí ni Fẹ́mi Fálànà wá takò wípé with due respect sà, gbogbo àwọn nǹkan tí ẹni wọ́n tẹ̀lé wọn kò tẹ̀lé o, ó sì níbi tó kù sí nípa ti àwọn ìdájọ́ kan èyí tí àjọ ECOWAS èyí tí wọ́n ń gbé kalẹ̀ nípasẹ̀ ilé ẹjọ́ èyí tó dá lórí òdodo. Gẹ́gẹ́ bí Bọ́lá Ahmed Tinubu ṣe sọ dímọ̀ pé àwọn gangan ní ọ̀pákùtẹ̀lẹ̀ àwọn nǹkan bí ìwà òtítọ́ àti àwọn nǹkan mìíràn fún ìṣèjọba tó dára ní ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n Fẹ́mi Fálànà kò fi taratara gba ọ̀rọ̀ eléyìí láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Níbẹ̀ ni ó ti sọ dímọ̀ pé àwọn orílẹ̀-èdè yìí, àwọn àjọ ECOWAS pẹ̀lú àgbékalẹ̀ ilé ẹjọ́ wọ́n ti kùnà nípa ti àwọn kankan láti sọ wípé àwọn lè fi ọwọ́ sọ̀yà nípa ti ìdájọ́ òdodo lórílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ti ṣe wá sọ lákòótán, ó wá ní òun fi àkókò náà òun fi ṣe kíni, òun fi rọ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti ẹni tí ń ṣe alákòóso fún ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Lateef Fagbemi láti rí pé àjọ ECOWAS àwọn àti ilé ẹjọ́ wọ́n ṣe àgbékalẹ̀ àwọn ètò ìdájọ́ kan tó yanrantí tó yè koro nípa ti ìlànà òfin ní ilẹ̀ adúláwọ̀. Fẹ́mi Fálànà ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti gba àjọ ECOWAS ní àmọ̀ràn. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sí ọwọ́ iwájú. ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post ni mo ti mú ìròyìn tí mo kà tán yẹn. ẹ jẹ́ n lọ sọ́dọ̀ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá ń sọ̀rọ̀ nípa Muhammadu Buhari, òun ló mà ti bá àwọn ènìyàn ìpínlẹ̀ Niger àti Kano, ó mà bá wọn kẹ́dùn látàrí bí wọ́n ṣe pàdánù àwọn ènìyàn wọn tó lọ bí 100 síbi ìṣẹ̀lẹ̀ àgbàrá èyí tí ó wáyé ní ìpínlẹ̀ náà tó bà ọ̀pọ̀ dúkìá jẹ́ tó ti sọ àwọn èèyàn púpọ̀ dá láìnílé lórí lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ agbẹnusọ fún ààrẹ àná Muhammadu Buhari Garba Shehu lọ́jọ́ àìkú Sunday àná. Níbẹ̀ ni Muhammadu Buhari ti bá ìjọba ìpínlẹ̀ Kano, ó bá wọn kẹ́dùn lórí àwọn eléré ìdárayá 22 èyí tí wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí wọ́n padà lọ sí ibùdó wọn ní ìpínlẹ̀ Kano. Nínú ọ̀rọ̀ yìí ni Muhammadu Buhari ti wá bá wọn sọ̀rọ̀ tútù wípé ẹ wò eléyìí ó lágbára púpọ̀ bẹ́ẹ̀ ṣe pàdánù àwọn ènìyàn wọn yìí. Àgbàrá òjò tún ṣe bẹ́ẹ̀ ó tún ṣe ìpalára fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Niger. Gbogbo eléyìí ló dùn òun púpọ̀. Ẹni tí ń ṣe Muhammadu Buhari ó bá wọn kẹ́dùn àwọn tí wọ́n pàdánù èèyàn wọn síbi àgbàrá òjò ní ìpínlẹ̀ Niger àti ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà yẹn ìpínlẹ̀ Kano. Ó bá wọn kẹ́dùn ti àwọn eléré ìdárayá tí wọ́n pàdánù. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Punch ní àárọ̀ òní kẹ́ lọ kà á níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n sọ̀rọ̀ lásìkò yìí. Wọ́n pè wọ́n ní ìgbìmọ̀ ọmọ Yorùbá ni wọ́n ti pàdé ìkìlọ̀ fún àwọn èèyàn kan láti dẹ́kun láti máa wu irúfẹ́ ìwà kan èyí tí ó lè mú ìpínyà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí àwọn èèyàn ṣe ń bu ẹnu àtẹ́ lu ẹ̀yà Yorùbá lórí ẹ̀rọ ayélujára, wọ́n ní kí àwọn ọmọ Yorùbá má bá wọn lọ́wọ́ sí o, ká fi àyè gba àwọn nǹkan kan èyí tí yóò máa mú wa lékè láàrin àwọn ẹ̀yà tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n pagi ìkìlọ̀ wípé ṣe rírú ọ̀rọ̀ yìí tá a bá ń dá wọn lóhùn ó lè dá àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà ó lè má fún wa ní òmìnira láti fi èròǹgbà wọn hàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n sọ eléyìí níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé lọ́jọ́ àbámẹ́ta Sátọ̀dé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe adarí àjọ
àjọ náà Adédàmọ́lá Adétáyọ̀ níbẹ̀ ni ó ti sọ dímọ̀ pé lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára ni òun ti rí àwọn ènìyàn kan èyí tí wọ́n fi ń bu ẹnu àtẹ́ lu àwọn ẹ̀yà kan lórílẹ̀‐èdè Nàìjíríà kódà àwọn ọ̀yọ́ orílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ o pẹ̀lú gbogbo ohun tí wọ́n ṣe ó wá sọ di mímọ̀ sí iwájú wípé eléyìí ó dá lórí ọ̀rọ̀ kan èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ gbajúgbajà olórin tàkásùfé ìyẹn David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido níbi tó ti sọ di mímọ̀ wípé òun dúró digbí pẹ̀lú àwọn ẹ̀yà Ìgbò àti wípé ọmọ òun lòun yóò rí wípé ó fẹ́ Yorùbá eléyìí ni ó ti wá fọjú àwọn èèyàn mọ́ra lórí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn fi ń bu ẹnu àtẹ́lu irúfẹ́ nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ọmọ Yorùbá ti ṣe wá sọ di mọ̀ pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Davido sọ yìí wọn kò mọ ohun tí wọ́n ṣe ní lásìkò yìí nítorí wípé àwa ẹ̀yà Yorùbá a jẹ́ èèyàn kan tí a máa ń fi ààyè gba àwọn ẹ̀yà púpọ̀ torí náà ẹ má jẹ́ ká bá wọn bu ẹnu àtẹ́lu ẹ̀yà kan ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìgbìmọ̀ ọmọ Yorùbá wọ́n sọ̀rọ̀ o ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ó dá o ẹ jẹ́ ń tẹ̀síwájú ó di ìpínlẹ̀ Èkó kí ló ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ẹ rántí ohun tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta bóyá ọjọ́ àbámẹ́ta tó kẹ́yìn nínú oṣù tí wọ́n máa fi ń gbálé gbáta gbá òde ní ìpínlẹ̀ Èkó environmental sanitation òun ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n ti ń gbèrò rẹ̀ o wọ́n ti fẹ́ dá padà sí ìpínlẹ̀ Èkó láti fi àyè gba àwọn nǹkan bíi ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tí wọ́n fi léde láti ọ̀dọ̀ ẹnìkan tí ó ń rí sí ọ̀rọ̀ ètò àyíká ní ìpínlẹ̀ Èkó òun ló fi ọ̀rọ̀ náà léde ní pé ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń gbèrò rẹ̀ o láti rí pé ohun tó ní ṣe pẹ̀lú environmental ó ṣe bẹ́ẹ̀ ó padà sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ pé eléyìí làwọn fẹ́ fi bu omi rin ìwà ìmọ́tótó àti ààbò àti láti bọ́ lọ́wọ́ àgbàrá tó ṣeéṣe kó ṣe ìpalára fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó alábòjútó fún ọ̀rọ̀ ètò àyíká àti ọ̀rọ̀ omi Tòkunbọ̀ Wahab òun ni ó sọ eléyìí di mímọ̀ ìpè lótìtọ́ àti lódodo àti gbé igi dínà rẹ̀ ní ọjọ́ pípẹ́ ṣùgbọ́n lásìkò yìí a ti ń gbèrò rẹ̀ o láti dá environmental padà sí ìpínlẹ̀ Èkó torí àwọn nǹkan kan tá a fẹ́ gbé igi dínà kó má bàa wáyé ni o ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ òní níbẹ̀ lẹ́ẹ̀tì ríròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ níbẹ̀ ó dá o ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpalẹ̀mọ́ ọdún Iléyá èyí tó ti wọlé dé tàn yìí ǹjẹ́ mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lásìkò yìí o fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ní ìpalẹ̀mọ́ pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Iléyá wọ́n ti wá sọ di mímọ̀ o láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alága fún ìgbìmọ̀ kan tó ń rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn Taofiki Akéwúgba Gold wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ta ẹran àgbò báàgì ìrẹsì òróró àti àwọn nǹkan mìíràn fún àwọn ará ìlú tó fi mọ́ àwọn òṣìṣẹ́ ìjọba lówó pọ́kú wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn ò ní gbówó lé lórí púpọ̀ ṣùgbọ́n àwọn yóò mówó orí rẹ̀ wálẹ̀ láti lè fún ọ̀pọ̀ àwọn èèyàn láǹfààní láti lè rà á kí àwọn náà lè ṣe ọdún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé eléyìí ló lọ pẹ̀lú èròǹgbà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àtìlẹ́yìn àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe ọdún lásìkò yìí. Gbàgbó ti ṣe wá sọ di mọ̀ pé ẹgbẹ̀rún 5,000 wọ́n ni wọ́n jẹ́ àǹfààní yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mọ̀ wípé gbogbo àwọn ẹrù yìí ni wọ́n yóò wà ní ìkalẹ̀ ní owó tí ó yà lára ọ̀tọ̀ sí iye tí wọ́n ń tà á ní ọjà gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ wípé gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yóò fi ṣe ìrànlọ́wọ́
fún àwọn ará ìlú láti lè rí wípé ọdún iléyá ó dùn ó gbọ́ngbọ́n kan sí lápọ̀dọ̀ tiwọn. Wọ́n ní gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti wá sọ dímọ̀ fún gbogbo àwọn àjọ tí ọ̀rọ̀ náà kàn wípé eléyìí àmọ́ bó ṣe ń lọ nípa ti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà la ṣe ní ká gbìyànjú ká ṣe àwọn nǹkan wọ̀nyí fún àwọn òṣìṣẹ́ àti àwọn ará ìlú. Ẹ̀ka ẹ̀ náà fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kópa ẹ lọ sínú ìwé ìròyìn Punch ní àárọ̀ òní kẹ́ lọ kà níbẹ̀ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ó dá ọ ẹ jẹ́ kí n fi ìlọ́kùn ti àárọ̀ òní gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Àwọn olórí ilé ìjọsìn Catholic ìjọ Àgùdà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti fi ohùn léde wípé ìpakúpa tí wọ́n pa àwọn èèyàn wọn tí wọ́n ká wọn mọ́ ilé ìjọsìn tí àwọn agbésùmọ̀mí sì ń gba ẹ̀mí lẹ́nu wọn ó ti pọ̀ jù, àwọn ò lè fi ara dà mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ lórí àwọn èèyàn wọn bíi 50 tí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa. Wọ́n ní táwọn bá kà wọ́n ti pọ̀ níye dáadáa tí àwọn agbésùmọ̀mí yìí àwọn bíi Fúlàní tí wọ́n ti ṣe ìkọlù sí ní àwọn apá àbìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí ló wá mú kí àwọn olórí ilé ìjọsìn Kátólíìkì wá fi ohùn léde wípé ẹjọ́ ọ̀pọ̀ ilé ìjọsìn ni wọ́n ti gbégi dínà lórí ìbẹ̀rù wípé àwọn aráabí yìí wọ́n ń bọ̀ wá ṣe ìkọlù sí wọn. Wọ́n wá fi ké sí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ dákun gbogbo ìgbésẹ̀ tẹ́ bá lè bá wa gbé láti rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dínkù ní àwọn ilé ìjọsìn wọ̀nyí ẹ bá wa ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ní àkótán ọ̀rọ̀ wọn. Ẹ wò ó níbí làwọn òrìmọ̀ fún ti àárọ̀ òní oníyan ṣeun lọ́ka ṣe gbogbo ẹni tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o. Èyíkéyìí tẹ́ bá fẹ́ bá wa dá sí ẹ fẹ́ fi èròǹgbà yín hàn ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section wa gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ọdún ni mí o, mi kì í ṣe àìmọ̀fólókò àfin nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọmọ òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwé parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.